Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ káàbọ̀ sí ìkànnì Odùduwà Voice TV. Mo kí yín, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ náà ní etí tẹ fi ń gbọ́ wa, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ní tiyín tòótọ́, Báyọ̀ Black lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Kí ló ń trend láti ìkànnì Odùduwà Voice TV. Ẹ wo bí ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ báyìí nípa àwọn lọ́balọ́ba wa. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin Aládìsá olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ̀yin tẹ́ ìgbà fún Ìgbòho, tẹ́ juwọ́ jùsẹ̀lẹ̀ fún Ìgbòho, torí wípé nínú olólùfẹ́ sí Dr. Sunday Ìgbòho òun lèmi wà. Nǹkan tó dẹ̀ máa dàbí ẹni pé ká máa ohun tó máa dàbí ohun tó máa fẹ́ tàbùkù bá nǹkan tí sí Dr. Sunday Ìgbòho gbé dání lórí ètò ààbò security ilẹ̀ Yorùbá. Torí pé ta bá ní pé ká wo ilẹ̀ Yorùbá lọ́jọ́ tòní, èèyàn kan ṣoṣo tó jáde tó dìde tó ní ẹ̀yin bàbá ìbà forí adé o, ààbò ilẹ̀ Yorùbá yìí ẹ fà lé mi lọ́wọ́. Mo ṣe tán láti ran àwọn elétò ààbò ilẹ̀ Yorùbá lọ́wọ́. Gbogbo àwọn elétò ààbò ìjọba Nàìjíríà, army ni, sójà ni, civil defence ni, ọlọ́pàá ni, sí Dr. Sunday Igboho láwọn ṣe tán láti ràn wọ́n lọ́wọ́ láti wọ inú igbó lọ, láti lọ bá àwọn Fúlàní dárandáran, àwọn kidnappers, àwọn ajínigbé. Ojoojúmọ́ níwà ìbàjẹ́ ló fi ń peléke sí i. Ṣásìkò yìí ló wá yẹ káwọ ọmọ Yorùbá ká máa bára wa jà ẹ̀jà bíra wa léèrè ọ̀rọ̀. Kó wá fẹ́ di wípé àwa fẹ́ gbé ìjà yẹn débi pé àwa tún fẹ́ máa fi ìjà yẹn rá àwọn ọba wa lára, débi pé àwọn kan wá dúró lórí pé ọba kan ló lórí, àwọn kan dúró pé ọba kan ní number 1. Ẹ jọ̀ọ́, èrè kí la fẹ́ gbà? Kí ni gain wa? Kí ni profit? Kí ni àǹfààní? Kí ni number 1, number 2 ọba kí ló fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá? Táwa ọmọ Yorùbá tí a bá fìmọ̀ ṣọ̀kan, tí a bá promote peace and unity láàrin àwọn bàbá wa. Ẹ bá wa share fídíò yìí. Báyọ̀ Black lórúkọ tèmi. Mo kí gbogbo ojú tó ń wò mí. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi. Etí náà ní di láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ìrètí ẹ̀yin bá ń wò mí, ẹ má gbàgbé láti bá mi subscribe sí ìkànnì yìí, Odùduwà Voice TV. Ẹ wo bí táwọn ọmọ Yorùbá tí a bá ṣọ́ra, ṣe rí social media táwọn wò yìí, táwọn rò pé a lè sọ̀rọ̀, a lè ṣe bó ṣe wù wá. Ẹ jẹ́ ká rò tọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ wa ní kẹ́ ẹ jẹ́ ká rò. Ìwọ tó tan kámẹ́rà tó sọ̀rọ̀ sọ́bọ̀ ọlọ́ba, tó búńbùkúbù, ó tan kámẹ́rà ó sọ̀rọ̀ sọ́bọ̀ ọlọ́ba, fídíò ó dẹ̀ pósì fídíò yẹn sórí ẹ̀rọ ayélujára. Àkọ́kọ́ náà, ṣé o mọ̀ pé and defame tradition and culture? Kí ọmọ Yorùbá kó máa sọ Yorùbá lẹ́nu kó dẹ̀ máa bú orí adé, kì í ṣe ìwà tó dáa. Ìwọ tó ń sọ Yorùbá lẹ́nu kó dẹ̀ máa wá tako ẹni tó ń wá gbèga bá ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí sí Dr. Sunday Igboho sọ ló dá sí pé oríkì lásán ni, oríkì tó ti wà síájú kí wọ́n tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tí wọ́n ń pìtàn lónìí. Oríkì yìí, oríkì sí Dr. Sunday Igboho, oríkì ìdílé wọn ó ti pẹ́ náà. Ṣé wọ́n ṣe ń kí wọn bẹ́ẹ̀ ni? Wọ́n kí wọn bẹ́ẹ̀ nígbà ayé Aláàfin àná, kò sí wàhálà. Wọ́n kí wọn bẹ́ẹ̀ nígbà ayé Aláàfin ìjẹta, kò sí wàhálà. Kí ló wá dé tó fà jẹ́ sí pé gbà tó wá di orí Aláàfin èdè tó wá jẹ lẹ́yìn ọmọ Yorùbá kan wá kóra yín jọ? Torí pé èmi ò lè gbàgbọ́ pé bàbá wa Kábíyèsí Ọ̀wádé Aláàfin ikú bàbá yèyè, èmi ò lè gbàgbọ́ pé wọ́n lọ́wọ́ sí gbogbo nǹkan tí ìròyìn tó ń lọ lórí social media yìí. Ẹ wo bí kí ló fà á tí Chief Dr. Sunday Igboho fi sọ pé ní tàwọn àwọn ti jáwọ́ nínú Yorùbá nation, páwọn ò ṣe Yorùbá nation mọ́,
Oòduà nation ló kù báyìí táwọn fẹ́ máa béèrè fún àti ààbò ilẹ̀ Yorùbá. Ẹyẹ yọmí ẹyẹ kí n sáré dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àti agbára. Tí n bá padà dé màá wá gbé wa débẹ̀ lóní sànsàn. Ẹ já lọ. Mo pàṣẹ sínú ayé tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélò ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 54 27. Ẹ káàbọ̀ padà. Odùduwà Voice TV òun náà lẹ ti ń wò wá báyìí. Tí ó bá jẹ́ pé gbàkọ́kọ́ tí yín rè lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti bá buwọ́ lu subscribe button yẹn kẹ́lẹ̀ bá wa ṣe kí ni kẹ́ ẹ tan notification button yín torí pé kí ni ní gbogbo ìgbà bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá òun là á máa múra fún yín àwọn ìròyìn tó ń jáwọn ìròyìn lórí ẹ̀rọ ayélujára tá a rí i pé eléyìí ó lè ṣàkóbá fún ilẹ̀ Yorùbá. Àwa máa mú wá fún yín ká ọmọ Yorùbá ká lè ṣe kí ni ká lè kíyèsára láti bẹ̀. Táwa bá dẹ̀tù rí ẹni tó pé ẹni yìí àǹfààní ńlá lẹ́ni máa jẹ́ fún ilẹ̀ Yorùbá. Àwa máa jẹ́ kí ni àwa máa jẹ́ kẹ́ ẹ mọ irú ẹni bẹ́ẹ̀. Ìdí rèé ta fi ń sọ fún yín ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin alátìlẹyìn Chief Dr. Sunday Igboho a kí yín o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ tó pọ̀ lórí Chief Dr. Sunday Igboho torí pé kí ni ààbò Chief Dr. Sunday Igboho ó dọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Igboho. Security lórí Chief Dr. Sunday Igboho ó di kí ni ó dọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Igboho torí pé kí ni Fúlàní nìkan kọ́ ni ọ̀tá Chief Dr. Sunday Igboho báyìí o. Ó ti ń bẹ nínú àwọn ọmọ Ọ̀yọ́ kan nísìnyí tó já sí pé ihun tí Chief Dr. Sunday Igboho gbé dání bóyá kò tí ì yé wọn ni tó já sí pé wọn ò nífẹ̀ẹ́ olóyè Aládìsí Adéyẹmọ Ìgbòho ṣá. Àmọ́ àfi ká máa bá wọn sọ wípé dáadáa tí olóyè tí wọ́n gbé dání òun ni kẹ́ ẹ jẹ́ ká wo. Tí Chief Dr. Sunday Igboho bá sọ ohun tí ò yẹ kó sọ sí Aláàfin ẹ má bínú ẹ má ṣe kí ni ẹ má bínú ẹ bá àforíjì wọn. Ihun tó bá sọ tí ò dá ni kẹ́ ẹ gbé jáde. Ihun tí Chief Dr. Sunday Igboho bá sọ tí ò dá ẹ gbé jáde ó máa tọrọ àforíjì. Kò kì í ṣe pé ká máa wá àtàmọ́ ká máa dọ́gbọ́n pákéjì òwe ká máa dọ́gbọ́n pákéjì oríkì ká máa fi sọ pé ṣé Chief Dr. Sunday Igboho ló compose oríkì yẹn ni. Ẹ jẹ́ ká bira wa léèrè. Ẹ wo bí Odùduwà Voice TV show a máa ṣàgbéyẹ̀wò àwọn nǹkan lóríṣiríṣi. Ìdí rèé ẹ gbọ́dọ̀ miss àwọn show wa o. Ẹ bá wa subscribe kẹ́ ẹ tan notification button yín gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ọmọ Yorùbá. Ẹlòmíì ò gbéde ọmọ Yorùbá mi kò gbéde Yorùbá yẹn yékéyéké. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ Yorùbá tí ó dẹ̀jọ́ ọmọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tẹ́lòmí ti rí pé ṣé kí wọ́n súdè mi ṣé tí torí pé mò ń súdè mi ìyẹn wá mí pè mi ò ráyé wá ni. Ẹ wo bí tá a bá lọ sọ èdè Yorùbá tá à ń sọ lẹ́nu yìí tá a bá lọ sọ́nù ọlọ́mọdé pé kíyà jẹ́ ọ̀tá wa. Èdè Yorùbá tó ti di hot cake lágbàáyé. Ẹ lọ wo program Masọ̀yìnbó tí wọ́n dìdí gbé owó túlùtúlù lẹ̀ mílíọ̀nù kan owó náírà wọ́n máa gbélẹ̀ báyìí ó yá wọ́n máa wá tàkùrọ̀sọ. Àwa ọmọ Yorùbá a tún wá sọ èdè wa tì. Èdè yẹn ò yé wa mọ́. Àmọ́ èdè yẹn sọ mọ́ kí ló fà á. Ìwọ tó bá ti ń sọ Yorùbá ó ti di illiterate tí ó dẹ̀ níbẹ̀ èèyàn sọ Yorùbá kò limit reputation èèyàn. Ẹ má jẹ́ ká tanra wa. Àwọn elédè Gẹ̀ẹ́sì elédè òyìnbó wọ́n pákéjì èdè wọn wọ́n gbé èdè wọn lárugẹ ló fà á tó fi di ìtẹ́wọ́gbà káàkiri àgbàlá ayé.
gbogbo ohun tó wá yẹ káwọn ọmọ Yorùbá ká wá mójútó àmójútó mọ́ báyìí. Ìjà tí wọ́n ń dálẹ̀ láàrin àwọn lọ́balọ́ba wa, àwa fẹ́ máa dájà lẹ̀ láàrin àwọn orí adé. Ẹ wo bí ẹyẹ ká kíyèsára, ẹyẹ kí n dọ́dọ̀ Prọfẹ̀tì Olóyè Táíwò lẹ́ẹ̀kan sí tí bá padà dé kí wá gbé wa débẹ̀. Mo pàṣẹ sínú ayé tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ a jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tó Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 5427. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe fún wa ní ilẹ̀ Yorùbá. Kò sí nǹkan tá lè fi èdè Yorùbá, kò sí nǹkan tá lè fi achieve. Ẹ má jẹ́ ká tanra wa. Ètà fi ń dájà lẹ̀ láàrin àwọn ládéládé yẹn. Àwọn development program wà lóríṣiríṣi tá a lè máa kọ́ra wa ní èdè Yorùbá. Tó já sí pé ẹni tí ó lè ṣẹ́gun máa tún níṣẹ́ lọ́wọ́. Ẹni tí ò rí nǹkan ṣe tọ́wọ́ ìdílé tẹ́lẹ̀, ó máa ṣe kí ni? Ó máa rí nǹkan ṣe. Ìta fi ń promote ìjà láàrin àwọn orí adé wa yìí. Kí ló dé tí a máa lọ sùn tí àwa nǹkan táwọn ìbìkínì yìí ó máa benefit gbogbo ilẹ̀ Yorùbá, ó máa benefit ibi tó jọba lé lórí. Ká gbé project yìí ká lọ bá wọn, kọ́ bá wa ké sáwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Àwa ń dá ọ̀tá lẹ́sìn wọn láàrin, àwa fẹ́ máa forí ọba méjì gbàra wọn. Ẹ má jẹ́ ká tán wá, ẹ má jẹ́ ká tanra wa. Tí bàbá wa Láàfin àti bàbá wa Onírìṣà tó bá tiẹ̀ ní tí àwọ̀ bá tiẹ̀ wà láàrin àwọn méjèèjì, ṣẹ́nu àwọn ọmọ wọn gbà. Ta ni ká dá lẹ́bi, ta ni ká dá láre? Tó bá máa yanjú ọ̀rọ̀ wọn, ẹ̀yin tẹ́ wá ń ṣẹnu fótòfótò lórí afẹ́fẹ́ báyìí, tẹ́ ń bú ọba kan fọ́ba kan, tẹ́ tún mú Chief Dr. Sunday Igboho tẹ́ kẹ̀yìn wọn sálàáfin. Ọlọ́run arẹ́jọ́ dá o. Èrè kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Èrè kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ níbi kẹ̀kẹ̀yìn Chief Dr. Sunday Igboho, general actor fún gbogbo ilẹ̀ Yorùbá? Ẹ̀yin èèyàn mi, ṣe rí ìkànnì Odùduwà Voice TV, ẹ má yẹ ká tanra wa. Ìkànnì tó ní agbára púpọ̀ nítorí pé kí ni ìlọsíwájú àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun là wà ń wá. Kò sí bí ilẹ̀ Yorùbá ṣe máa ṣe ní ìlọsíwájú tábà sí ní ṣọ̀kan. Kí ló dé ta ṣe máa ṣe ìrìn lọ́tọ̀ọ̀tọ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ta ṣe ń bá pìyà láàrin àwọn lọ́balọ́ba wa? Kí lóhun tá a fẹ́ gbà bẹ́ẹ̀? 2027 dé tán nísìn. 2027 dé tán nísìn yìí. Ibo ló tún kù sí ní ilẹ̀ Yorùbá tó yẹ kí bàbá wa President Bola Ahmed Tinubu tó yẹ kí wọ́n ti ṣẹ́tọ̀ tí wọ́n ti ṣe tíṣẹ́ ò tí ì débẹ̀? Ṣáàráyè fi ohun tí ó yẹ ká fi ohun tó yẹ ká gbà kíyèsí ìjọba sí, ṣáàráyè gbà kíyèsí ìjọba sí báyìí? Ìjọba tá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀, tá fẹ́ kó wá bá wa ṣe, tá wá ń bu, tí ó máa rí tiwa rò? Ẹ má jẹ́ ká tanra wa. Gbogbo àwa tá agitate fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, gbogbo àwa tá nífẹ̀ẹ́ Chief Dr. Sunday Igboho ṣá, ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ ni ká wà wá. Ẹ má jẹ́ ká wá bá wọn jà. Ẹ má jẹ́ ká bá wọn ṣe kí ni? Ẹ má jẹ́ ká wá bá wọn jà. Nítorí pé kí ni? A mọ̀ pé nǹkan táwa gbé lọ́wọ́ dáadáa ni. Ẹni tó bá dẹ̀ ti gbé dáadáa lọ́wọ́, ẹni tí dáadáa yẹn ò yé, ṣé ẹ mọ̀ pé ó ṣeéṣe kó kọ́kọ́ fẹ́ tako dáadáa yẹn? Ẹ má gbàgbé,
a gbé Jésù dìde nítorí ìtúsílẹ̀ àwọn kan ni, a gbé Ànábì Muhammadu dìde nítorí ìtúsílẹ̀ àwọn kan ni, bẹ́ẹ̀ náà ni a gbé sí Dr. Sunday Igboho náà dìde nítorí ìtàwọn ọmọ Yorùbá kan ni, tó túmọ̀ sí pé kí ni kì í ṣe gbogbo ọmọ Yorùbá ló máa fẹ́ràn sí Dr. Sunday Igboho. Àmọ́ ẹ jẹ́ ká wàásù àlàáfíà, àwa tá a fẹ́ràn sí Dr. Sunday Igboho, ẹ jẹ́ ká pín àlàáfíà, ẹ jẹ́ ká wa máa sọ̀rọ̀ àlàáfíà, ẹ má jẹ́ ká wa bá wọn jà, nítorí pé kí ni ìgbéga àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá ohun lohun táwọn wá. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tá a bá sọ pé ká máa wọnú ìtàn ń bọ̀. Ṣé ń gbọ́? Nìkan Odùduwà Voice TV show kò sí kan tó ń lọ nílẹ̀ Yorùbá tẹ́nì gbọ́, kò sí ìtàn tẹ́fẹ́ mọ̀ tẹ́nì gbọ́. Àǹfààní wà fún ìpolówó ọjà yín, ẹ má gbàgbé nọ́mbà tẹ́ máa pè mí sí lórí ẹ̀rọ WhatsApp lẹ́tí máa bá mi sọ̀rọ̀. Òun náà ni 08141123573 08141123573 fáwọn tó wà ní Nàìjíríà. Ṣé wá rẹ́yìn tẹ́ wà ní òkè òkun tẹ́ ní nǹkan kan àbí nǹkan méjì tẹ́ fẹ́ bá mi sọ, tẹ́ ní information tẹ́ fẹ́ fi síta, tàbí ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ ká, tàbí ẹ̀yin tí ẹ ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ fi síta, tẹ́ fẹ́ press conference, tẹ́ fẹ́ kí àwọn press kọ́ wá visit yín, ẹ wo bí ẹ kàn sí wa nìkan Odùduwà Voice TV. Ẹ wo bí àwọn olọ́ta gbogbo channel àwa bá ṣe, torí pé kí ni ẹnìkan ò lè dá ṣe. Táwa bá dúró lórí ààbò, àwọn kan gbọ́dọ̀ dúró lórí ètò ìlera, táwọn kan bá dúró lórí ètò ìlera, àwọn kan gbọ́dọ̀ dúró lórí ìmọ́tótó, táwọn kan bá ṣe ń ṣe ìmọ́tótó, àwọn kan gbọ́dọ̀ dúró lórí kíni, wọ́n gbọ́dọ̀ dúró lórí ìdàgbàsókè ìlú. Ṣáàrí pójú ọ̀hún tẹ́yẹ fò láì fara kanra wọn. Ìrẹ́pọ̀ lórí ẹgbẹ́ ẹ jẹ́ ká wá láàrin àwọn bàbá wa, ẹ má jẹ́ ká fi orí wọn gbára wọn mú. Ẹgbẹ́ polówó ọjà yín wá sí kan ní Bayo Black, wá sí kan nìyí Odùduwà Voice TV. Ẹ wo bí ajé abùgbàjẹ, ajé ata wàràwàrà, ẹ bá wa pín fọ́mọ wa kiri kó lọ káàkiri, káwọn tí wọ́n mọ̀ kán lè tètè mọ̀ pé kí ni ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Nínú kí ilẹ̀ Yorùbá wà ní ṣọ̀kan, ohun la fi máa ṣe kí ni, ohun la fi máa fi lè tètè dìlẹ̀ ìlérí. Ọmọ tọ́wọ́ ìtìtẹ̀kú dà tó lọ ń béèrè ikú tó pa bàbá òun, ẹ rí pé ọmọ bẹ́ẹ̀ ó máa ṣe kí ni, ó máa jẹ kíní kan ìyà. Ẹ wò èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn tèmi, Bayo Black lórúkọ tèmi, mo sọ èyí mo dúró náà, ó tún ti jọ́ mi a ó máa bọ̀bẹ̀ ní ibẹ̀ ṣù àtẹ́lẹ̀sí a sì máa bẹ̀ náà wò. Bayo Black lórúkọ tèmi, ẹ káàbọ̀ sí kan Odùduwà Voice TV lẹ́ẹ̀kan sí, mo sọ èyí mo dúró náà, ire o. Mo pàṣẹ sínú ayé tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa, kò sí tólúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 70 25 47 54 27.